doctors ni mo ń sọ medical doctor ní Nàìjíríà ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè kan lọ́wọ́ wa ẹ jọ̀ọ́ kí ló ń fa cancer ẹ̀yin doctor Nàìjíríà ẹ jọ̀ọ́ kí ló ń fa cancer afẹ́kẹ́kẹ́ jáde síta kẹ́ ẹ là wá lọ́yẹ̀ kẹ́ ẹ kọ́ wa àwọn ọmọ Nàìjíríà kí ló ń fa cancer torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti lè máa jẹ èèwọ̀ o àbí èèwọ̀ náà ní ká pè nǹkan tó bá ń ṣekú pààyàn èèwọ̀ ní ká pè ẹ jọ̀ọ́ kí ló ń fa cancer ṣé oúnjẹ tá à ń jẹ ní Nàìjíríà ló ń fa cancer ní àbomi tá à ń mu ní Nàìjíríà àbáṣọ tá à ń wọ̀ àbí àwọn ọṣẹ tá a fi ń wẹ̀ àbí kírímù tá à ń lò àbí nǹkan tá à ń jẹ sínú wa àbí atẹ́gùn Nàìjíríà ló ń fa cancer ẹ̀yin dókítà Nàìjíríà ẹ jọ̀ọ́ a fẹ́ bẹ̀ yín ni pàápàá jùlọ ẹ̀yin dókítà tẹ́ ẹ wà káàkiri ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà kò yọbi kankan sílẹ̀ ẹ dákun ẹ bá wa ẹ ṣàlàyé fún wa ẹ bá wa expatiate ẹ bá wa tàn mọ́lẹ̀ sí kí ló ń fa cancer kí ló ń fa àrùn jẹjẹrẹ torí lásìkò yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà tí wọ́n bá ti mọ nǹkan tó ń fa àrùn jẹjẹrẹ dájúdájú wọ́n á sá fún tó bá jẹ́ wípé atata fi ń sebẹ̀ ló ń fa àrùn jẹjẹrẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n á sá fún tó bá jẹ́ pé omi tá à ń mu ní fa jẹjẹrẹ àwọn èèyàn ó sá fún ẹ jọ̀ọ́ dókítà Nàìjíríà mo bẹ̀ yín ni à ń bẹ̀ yín ni kí ló ń fa cancer àrùn jẹjẹrẹ torí tá a bá ní ká wò ó cancer yẹn ń sìn báyìí káàkiri ẹ̀rù ń bà àwọn èèyàn o ẹ̀rù ń bà àwọn èèyàn Nàìjíríà báyìí o pàápàá jùlọ ẹ̀rù ń bà àwọn èèyàn o kí ló ń fa cancer ọ̀nà wo ni cancer gbà máa ń mú yàn kí ni àwọn àpẹẹrẹ tẹ̀yẹ̀ máa rí tí cancer bá ti mú ẹni yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà ló ní cancer tó bá dé hospital ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà ló ní cancer tó bá dé hospital ẹ jọ̀ọ́ kí ló ń fa cancer ẹ̀yin dókítà Nàìjíríà abẹ̀yìn ni o ẹ mọ̀ ṣe o ẹ jọ̀ọ́ àwọn ẹ̀yin dókítà Nàìjíríà ni mo sọ o tó jẹ́ wípé ọkẹ́kọ̀ọ́ gboyè tó gúùdù dáadáa ẹ dákun mo fẹ́ jẹ́ kẹ́ response sọ̀rọ̀ yìí tàbí kẹ́ bá mi share ọ̀rọ̀ ìkọ́kàn wọn lára kí ló ń fa cancer àrùn jẹjẹrẹ ẹ là wá lọ́yẹ̀ bá wa tàn mọ́lẹ̀ sí àwọn nǹkan tí ó bá yé wa mi ò fẹ́ kí àwọn èèyàn tí ó bá nímọ̀ kan bá mi tàn mọ́lẹ̀ sí o ẹ̀yin dókítà gangan kí ni ń fà á tó bá jẹ́ pé ata tá ń jẹ ni tó bá jẹ́ pé tòmátò ni tó bá jẹ́ pé magí ni tó bá jẹ́ pé iyọ̀ ni tó bá jẹ́ pé omi tá ń mu ni tó bá jẹ́ wípé bá a ṣe ń ṣe ni kódà tó bá jẹ́ wípé ìbálòpọ̀ ó wà lára nǹkan tí ń fa cancer káwa ọmọ Nàìjíríà kà sá fún ẹ dákun tó láti ìríkàyìn dókítà kankan jáde kí ni ń fa cancer èmi ò mọ̀ o torí ẹ̀ ló jẹ́ kí n máa lọ́gùn kí n máa polongo báyìí kí ni ń fa cancer torí tó bá ní kẹ́mi sọ nǹkan tó ń fa cancer ń sìn tàbí kí ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹgbẹ́ mi tó ń gbọ́ mi kàn sọ nǹkan tó ń fa cancer ìwọ̀nba ni mo kàn lè yọjú náà sí ìgbà tí ìṣesẹ́ mi ṣùgbọ́n iṣẹ́ ẹ̀yin ni ẹ̀yin tó jẹ́ wípé iṣẹ́ yẹn lẹ́yìn láàyò ẹ jọ̀ọ́ kí ló ń fa cancer kí ló ń fa àrùn jẹjẹrẹ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà lásìkò yìí pàápàá jùlọ àwọn èèyàn ẹ̀rù ń bà wọ́n o wọ́n á ní cancer lọ́pọ̀ ẹnìkan wọ́n á ní kíní kan cancer ọ̀nà wo ni cancer gbà mú yàn àpẹẹrẹ wo làwọn èèyàn máa rí nígbà tí cancer because wọ́n ní stage 1 wà wọ́n ní stage 2 wà wọ́n ní stage 3 stage 4 wọ́n wá ní stage 4 yẹn ló ṣòro ẹni tí stage 4 bá ti mú wọn ní ikú ló kù wọ́n ní ẹni tí stage 4 bá ti mú pé yọ́gbà kúrú jẹ lọ́wọ́ ẹbọra ẹ dákun kí ni fa cancer ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà wà tó jẹ́ pé stage 1 ti mú o tí ò sì mọ̀ o kí ni àpẹẹrẹ tí ẹni tí stage 1 bá mú tó bá ní ẹni tí stage 1 bá mú kí ni àpẹẹrẹ tí ọmọ rí ẹ̀yin dókítà ẹ dákun ẹ má fòdì ọwọ́ o ẹ̀yin fọ́ dókítà Nàìjíríà mo ní ẹ má káwọ́ gbéra o ẹ dákun o ẹ ṣàlàyé fún wa ẹ bá wa yànnàná rẹ̀ ẹ kọ́ wa ẹ ṣàlàyé nǹkan tí ń fa cancer tó bá jẹ́ pé àwọn nǹkan kan là ń ṣe tó jẹ́ èèwọ̀ kọ́pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà àwọn ọmọ Yorùbá ọmọ Haúsá ọmọ Ìgbò gbogbo àwọn ọmọ Nàìjíríà kásá fún o èmi ọmọ nǹkan tí ń fa cancer o
ẹ̀yin dókítà ẹ̀yin ni mò ń béèrè ẹ dákun ẹ bá ń ṣí ètò ìkọ́kàn wọn dókítà lára ká jáde ta o ẹ̀yin dókítà ẹ jáde ta o kẹ́ ẹ ṣàlàyé nǹkan tó ń fa kánsà àrùn jẹjẹrẹ ẹ wá ṣàlàyé ẹ̀ fún wa torí ṣé kí ni nǹkan tí torí èmi mo ti ẹ̀ ti rò mo ti fi gbogbo ayé mi rò èmi ò mọ nǹkan tí ń fa kánsà o tọ́pọ̀lọpọ̀ ẹlòmíì bá sọ ọ̀tọ̀ bẹ́ẹ̀ tá a bá ń wí ẹran ọ̀tọ̀ lẹ́yìn tẹ́lómi bẹ́ẹ̀ bá ń wí ẹran ẹlòmíì bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ bá ọ̀tọ̀ nìkan tẹ́lómi ò tún máa sọ bẹ́ẹ̀ lómi bá fẹ́ sọ̀rọ̀ wọ́n á ní ọfà ní fa kánsà bẹ́ẹ̀ lómi bá fẹ́ sọ wọ́n á ní kí lórúkọ rẹ̀ ọ̀sà ní fa kánsà bẹ́ẹ̀ lómi bá fẹ́ sọ ẹ dákun kí ní fa kánsà. tí stage 1 tẹ́ ẹ pè ní kánsà yẹn ẹ pè nǹkan kan ní stage 1 ẹni tí stage 1 bá mú bó ni ó ṣe mọ̀ pé stage 1 cancer ti mú un. torí ọmọ nàìjíríà ẹ máa bí sí ẹ máa rẹ̀ sí bíbélì sọ o ẹ máa bí sí ẹ máa rẹ̀ sí bíbélì sọ o wọ́n tiẹ̀ tún ní cancer máa mú yàn nù hòdì wàhálà dé cancer máa mú yàn ní gògóńgò cancer máa mú yàn ní anime àti ẹ̀ máa mú yàn ní lójú wọ́n ní kò síbi tí cancer ò lè gbà mú yàn wọ́n tún ní liver cancer wà wọ́n ní leukemia wà àwọn èbò búkú táì gbọ́ láwọn ìgbà kan ní mọ̀ ń ṣẹlẹ̀ yìí tẹ́ bá débò míì tẹ́ bá dé àwọn hospital wa wọ́n á ní cancer lọ́pẹ́ nìkan wọ́n á ní cancer ló mú wọ́n á ní kinní kan níjọ́ mo tiẹ̀ débì kan náà tún wá ní kinní mi ò gbọ́ òyìnbó leukemia rẹ̀ láyé mi ò gbọ́ leukemia rí láti yọ tí mo ti délé ayé nígbà tí mò ń dàgbà mò ń gbọ́ blood cancer ẹni tí blood cancer bá mú wọ́n lẹ́jẹ̀ rí ọmọ ẹgbẹ́ wọ́n ní bàbá ṣe ń fẹ̀jẹ̀ sí lára lẹ́jọ́ ọmọ ẹgbẹ́ lára ẹ̀ irú nǹkan tí mo gbọ́ ni o mi ò gbà sẹ́yìn ṣe o ṣùgbọ́n ẹ dákun wọ́n ní liver cancer wà wọ́n ní kidney cancer wà wàhálà dé wọ́n ní blood cancer wà wọ́n ní prostate cancer wà ẹ dákun kí náà ń pè ní cancer ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn kinní ẹ̀yin dókítà ẹ má káwọ́ gbéra o ẹ má mọ̀ káwọ́ gbéra ẹ̀yin dókítà wa nàìjíríà ẹ dákun ẹ má mọ̀ káwọ́ gbéra ẹ má ṣàlàyé fún wa ẹ má kọ́ wa ní nǹkan tá a mọ̀ máa ṣe tẹ́ bá kọ́ wa ní nǹkan tá a mọ̀ ṣe àwọn nǹkan tá a mọ̀ tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ wọ àmọ́ ní máa jẹ ìwọ èmi ọmọ nǹkan tí ń fa kánsà o ẹ kọ́ wa ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ṣé torí tá a bá wò dáadáa látijọ́ mi ò mọ̀ bóyá kánsà wà bóyá kò sí kánsà láyé àtijọ́ ni o tó bá jẹ́ pé kánsà wà láyé àtijọ́ ẹ ṣàlàyé fún wa o bá wa ṣe máa gbé gbèsè tá a máa ṣe tó yẹ pé kánsà òfin ní pa wá nàìjíríà tí kánsà òfin ní máa wọ ọmọ nàìjíríà o torí èmi ti rò èmi ò ríro báwọn kan bá sọ wọn ní oúnjẹ tá à ń jẹ ni wọn ní oúnjẹ pé oúnjẹ kẹ́míkà là ń jẹ báwọn kan bá sọ wọn ní adìẹ bọ́ìlà tá à ń jẹ àwọn bọ́ìlà kí ló kọ rẹ̀ àwọn chicken bọ́ìlà tá à ń jẹ wọ́n ní kẹ́míkà náà fi fíìdì wọn dàgbà ẹ dákun ṣé tá bá tún jẹ bọ́ìlà náà àtún lè ní kánsà ni wàhálà dé wọ́n tún ní tá bá ń ṣe oúnjẹ tó ń jẹ ọba jiná wọ́n tún ní kò tó dáa ẹ dákun wọ́n tún ló tún lè fa kánsà ẹ̀yin dókítà mo mọ̀ bẹ̀yìn mọ̀ ni mo mọ̀ fọ́kọ́ lọ́wọ́ ba bẹ̀yìn mọ̀ ni ẹ mọ̀ jáde ẹ mọ̀ wá ṣàlàyé fún wa kí ló bí kánsà o níbo kánsà ti wá o sárùn nàìjíríà ní kánsà torí inú ìwòye tèmi mi ò rò párùn wa ní nàìjíríà ní kánsà o ó dàbí pé ìlú èyìnbó ní kánsà ti máa ń ṣe wọ́n tẹ́lẹ̀ o torí àwọn èyìnbó bí mo ṣe wò wọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn lè mọ̀ gbọ́ pé kánsà máa ń ṣe o níbo kánsà ọ̀nà ibo lọ́gbà wọ nàìjíríà ẹ̀yin dókítà nàìjíríà wa kọ́ wa o àwọn nǹkan tá a máa ṣe àwọn ìgbésẹ̀ tá a máa tẹ̀lé tí kánsà òfin ní máa pa wá o ní nàìjíríà wàhálà dé kánsà wọ́n ní kánsà máa mú yàn nínú wọ́n á máa mú yàn nínú fún liver cancer intestinal cancer blood cancer ẹ̀já wo ẹ bá wa wá nǹkan ṣe sí o wọ́n ní tí nǹkan bá ra lérò ń dó sí yàn lójú tó bá tóbi jù wọ́n ló tún lè di cancer ẹ dákun ẹ̀yin dókítà kí ni nǹkan tá a ṣe sí báyìí torí nígbà tí HIV dé tán pè ní AIDS nígbà tí AIDS wọlé sí nàìjíríà AIDS yẹn gbogbo ẹ̀yin dókítà ẹ kọ́ wa láwọn nǹkan tá a máa ṣe ẹ mú ọ̀rá ìdáàbòbò wá ẹni ká máa lò ká máa bá kó AIDS
ẹni ká ṣọ́ra fún nǹkan tó bá jẹ́ wípé ó sharp object tó jẹ́ wípé ó lè kan ẹ̀jẹ̀ wa kó tó kan ẹ̀jẹ̀ ẹlòmíì ẹni ká ṣọ́ra fún aṣọ́ra fáwọn yẹn ọ̀pọ̀lọpọ̀ nǹkan la sá fún ẹni pé ariwo AIDS ó ń lọlẹ̀ díẹ̀díẹ̀ Nàìjíríà ẹ dákun ẹ jẹ́ káriwo kánsà náà lọlẹ̀ o torí èmi ti rò èmi ọmọ nǹkan tí ń fa kánsà o ṣé kánsà yìí torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tá bá wò tẹ́mi bá wò bí má fojú kan wò màá tún gbójú mi wò ṣé kí láàmú ṣe tá a fi ní máa jẹ èèwọ̀ tá a fi ní máa kó kánsà èèwọ̀ kánsà kí ní fa kánsà sóúnjẹ tá à ń jẹ ní fa kánsà ni àbí nǹkan tá à ń mu àbí bá ló pọ̀ ní fa kánsà torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì à ń sì kíní yẹn gbé síra wọn o bí nǹkan bá ṣe ẹlòmíì wọn á lọ́fà ni bí nǹkan bá ṣe ẹlòmíì wọn á ná sọ́ láta ni kí ni ìyàtọ̀ láàrin ọ̀kánsọ̀ yẹn láta àti kí kánsà mú yàn ẹ dákun ẹ̀yin dókítà mi ò gbàṣẹ́ yín ṣe o mò ń bẹ̀rẹ̀ ní o mo dẹ̀ ń bẹ̀bẹ̀ ní ẹ ṣàlàyé fún wa o mo kánsà ti wá o tẹ́ bá dé lu òyìnbó báyìí ìtẹ́ bá dé lu òyìnbó àwọn àìsàn tí ń ṣe wọ́n lu òyìnbó tún ti ń ṣe wá Nàìjíríà o ọ̀pọ̀lọpọ̀ àwọn àìsàn tí ń ṣe wọ́n lu òyìnbó kì í ṣe wá Nàìjà tẹ́lẹ̀ o mo kánsà gbà wá o ẹ bá wa tàn mọ́lẹ̀ sí ibi tí kánsà bá gbà wá o kò yé wa ní o ẹ bá wa tàn mọ́lẹ̀ sí kánsà o kí ló ń pè ní kánsà ta ló bí kánsà ta ló fún kánsà lóyún ta ló gbé kánsà wọ Nàìjíríà ọ̀nà wo kánsà gbà wọ Nàìjíríà ẹ dákun ṣé kánsà wọ plane wọ Nàìjíríà ni àbọ̀fẹsẹ̀ ara ẹ̀rìn wọ Nàìjíríà àbáwọn tó ti lọ ìlú òyìnbó náà lọ kó kánsà wálé mo fẹ́ kẹ́ bá a tàn mọ́lẹ̀ sí o mo fẹ́ kẹ́ bá a tàn mọ́lẹ̀ sí nǹkan tó ń pè ní kánsà o ẹ̀yin onímọ̀ ìjìnlẹ̀ ẹ̀yin tẹ́ jẹ́ ọ̀jìmì nídìí iṣẹ́ tẹ́ gbé dání tó jẹ́ medical doctor ẹ̀yin medical doctor nǹkan tẹ́mi rò pa lè béèrè lọ́wọ́ yín náà nú o nǹkan tẹ́mi rò pa lè béèrè lọ́wọ́ yín nú o torí kánsà yìí ẹni tí stage 1 bá mú bò ní ó ṣe mọ̀ pé stage 1 lọ́dà ń gúnlẹ̀ ẹ jẹ́ ká mọ̀ o ẹni tí stage 2 cancer bá mú bò ní ó ṣe mọ̀ pé stage 2 lọ́dà ń gúnlẹ̀ ẹni tí stage 3 bá mú kó tó wá lọ di stage 4 cancer tó yẹ wípé kò sí solution kankan mọ́ abẹ́ẹ̀ rí stage 4 kò ní solution mọ́ ọ̀rọ̀ stage 4 àgbo ọ̀ràn ọ̀rọ̀ stage 4 kò sí nǹkan kan tá lè ṣe sí wàhálà dé ṣé bí wọ́n ní according to nǹkan tí mo gbọ́ Joe Biden ti mẹ́ lórílẹ̀‐èdè Amẹ́ríkà former president Amẹ́ríkà ṣé wọ́n ní cancer mú gbà kan àwọn òyìnbó dẹ̀ sáré sí wọ́n ní cancer tó mú Joe Biden nígbà yẹn wọ́n ní cancer tó lágbára ni wọ́n dẹ̀ sáré sí nǹkan kan dẹ̀ ṣe Joe Biden ẹ dákun ẹ̀yin dókítà Nàìjíríà kí ni nǹkan tá a máa ṣe kí ni nǹkan tá a máa jẹ kí ni ìrìn tá a máa rìn torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá mi ọ̀pọ̀lọpọ̀ àwa bọ́ìsì tá ń bẹ́ ń ta lásìkò yìí kọ́bọ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti àwọn tó ń ṣe dọ́gì ẹ̀yin ọkùnrin tẹ́ máa ń ṣe dọ́gì ṣé dọ́gì ò ní fa kánsà sá ẹ̀yin obìnrin tẹ́yin náà ń gbára yín lẹ̀kàn máa fún dọ́gì ṣé dọ́gì ò ní fa kánsà torí kò yé mi ní o ẹ̀yin tẹ́ ń ṣe dọ́gì tẹ́ ń ṣe sísọ́ọ̀sì tẹ́ ń ṣe gbogbo ẹ̀ ṣé gbogbo àwọn nǹkan yìí ò ní fa kánsà gbàtẹ́nìkan tiẹ̀ tó sọ lọ́jọ́ kan wọ́n ní tóbìnrin wọ́n ní tẹ̀ bá ní àìbálòpọ̀ tẹ̀ bá máa ní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin ní gbogbo ìgbà tóbìnrin yẹn ọ̀bà wẹ̀ wọ́n ló tún ṣe é ṣe kẹ́ni yẹn tó kó kánsà wàhálà tó dé o wọ́n nílẹ̀ mi gbọ́ o mi ò gbà ṣe ẹ̀yin ṣe o ẹ̀yin dókítà Nàìjíríà kí ni fa kánsà o torí kánsà yìí ò respect anybody o ẹ dákun oríṣi kánsà mélòó gan ló wà báyìí kí nǹkan kan má ti ṣẹlẹ̀ Nàìjíríà báyìí tẹ́ bá dáwọ́ hospital wa báyìí wà ní kánsà kí nǹkan kan má ti ṣẹlẹ̀ kẹ́ni tí má ti happen Nàìjíríà hospital báyìí wà ní kánsà ṣe ojojú ẹ dákun kánsà tá a ti ẹ̀ ń sọ yìí só ti wà tipẹ́tipẹ́ Nàìjíríà ni àbọ̀ ẹ̀ṣẹ̀ dé só ti wà Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbọ̀ ẹ̀ṣẹ̀ dé torí tí ń ṣẹlẹ̀ yìí ò tiẹ̀ yé mi kò tiẹ̀ yé mi gbogbo ẹ̀ kàn dojú gbogbo ẹ̀ kàn nítorí ẹ̀ ká ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà nítorí ẹ̀ ká mọ wá nìyẹn ẹjá fìjà ẹ̀sìn lẹ̀ ẹjá béèrè pé kí ni fa kánsà ṣé àgbo lè wo kánsà ẹni tí stage 1 bá mú ṣé àgbo lè wò ó ẹ̀yin dókítà ẹni tí stage 1 bá mú ṣé oògùn ẹ̀ wà ẹ̀yin dókítà wa ṣé oògùn stage 1 kánsà wà fún ẹni tó bá ẹ kàn fún wa ní àwọn àpẹẹrẹ téèyàn máa rí fún ẹni tó bá ní stage 1 cancer ẹni tó bá ní stage 2 cancer ẹ fún wa lápẹẹrẹ nǹkan tí ó máa rí ṣé ẹni tí stage 3 bá mú
torí stage 4 lẹ pé o ẹni tí stage 4 bá mú ẹni tí stage 3 bá mú sọ́tún ní solution torí mo rí pé stage 4 yẹn ni ò ní solution o stage 4 yẹn ò ní solution o torí láti jọ́ inú àwọn nǹkan tẹ̀mí gbọ́ wọ́n láwọn òyìnbó ní cancer máa ń mú o ẹ dákun ta ló kó cancer wọ Nàìjà o torí mo mọ̀ pé kò sẹ́ni tí ó fi ọ̀bẹ tó nù jẹ́sù kò sẹ́ni tí kò sọ́mọ Nàìjà tí ó fi ọ̀bẹ tó nù tí ó fi jẹ́sù ta ló kó àìsàn cancer wọ Nàìjà tó bá jẹ́ wípé wọ́n kó wọ Nàìjà ni ẹ̀yin dókítà ẹ dákun ẹ bá wa wá nǹkan ṣe sí o iṣẹ́ ẹ̀yin ni o tó bá jẹ́ wípé ọkàn dédé a máa mú yàn lọ́nà àbádì ẹ ṣàlàyé nǹkan tá a máa ṣe o obìnrin míì wọ́n á máa wọ páìntì ara wọn àbẹ́ mọ̀ kóbìnrin á máa wọ páìntì obìnrin wọ́n á máa wọ ọ̀rẹ́ sọ̀rẹ́ wọn á jọ máa wọ páìntì ara wọn ṣé apá abẹ́hùn ṣé káńsà ò lè wọlé ẹ̀yin obìnrin tẹ́ ń lo bra ara yín obìnrin míì bèrèsíà ọ̀rẹ́ rẹ̀ ni máa ń lò wọ́n jọ máa ń pín bèrèsíà lónìí ẹlòmíà ní wọn àtọ̀rẹ́ jọ máa ń pín páìntì lónìí ṣé káńsà ò tún lè gbàbẹ̀ wọlé ẹ dákun ẹ máa là wà lọ́yẹ̀ ẹ̀yin dókítà lọ́kùnrin lóbìnrin iṣẹ́ tẹ́ ń ṣe yìí ọlọ́wọ́ mọ̀ ràn yín lọ́wọ́ ẹ̀yin dókítà wa ẹ mọ̀ ní sàṣẹ ti ẹ̀yin dókítà Nàìjíríà kí ni ń fa káńsà o torí káńsà eléyìí kì í ṣe nǹkan tí èèyàn lè pẹ̀jẹ́ Jésù sí mọ́ o torí tí wọ́n ní cancer stage 4 wọ́n ní kò ṣe nǹkan téèyàn lè pẹ̀jẹ́ Jésù sí o cancer stage 4 kì í ṣe nǹkan téèyàn lè gbé lórí tí Ọ̀ṣun o cancer stage 4 wọ́n ní kì í ṣe nǹkan téèyàn lè mọ̀ fún téèyàn mọ̀ sọ pé yá máa gba kínní kan máa gbàgbó kan máa mú ó kò ní cancer stage 4 kọ̀bẹ́nì kankan ṣeré ó kò ní kéré mi wọ́n ní ìyá tiẹ̀ máa já gbogbo ráǹkì wálẹ̀ ni ẹ dákun kí ni fa cancer o ẹ là wà lọ́yẹ̀ o sóògùn cancer wà tó jẹ́ stage 1 tó jẹ́ stage 2 to stage 3 àbí kí la fẹ́ ṣe sí cancer ẹ̀yin dókítà wa à ń bẹ̀bẹ̀ ní o à ń pè yín ní o ṣàkíyèsí níbikíbi tó lúkálùkù bá wà jákèjádò gbogbo àgbáláyé àti ibi tí gbogbo ètò yìí bá fẹ́ dé ẹjá fìjà ẹ̀sìn lẹ̀ ẹjá béèrè pé kí ni ń fa cancer ẹjá fìjà ẹ̀sìn kankan lẹ̀ ẹgbàgbé ẹ̀jẹ̀ ẹ̀sìn ẹgbàgbé ẹ̀jẹ̀ ẹ̀sìn ẹjá lọ sí ètò ìlera ara wa káwọn dókítà tí wọ́n bá gbójú gbóyà kan jáde ta kan wá ṣàlàyé fún wa ọ̀pọ̀lọpọ̀ àwọn àìsàn ẹ̀yin dókítà àwọn nǹkan kan wà tó jẹ́ pé ẹ ṣàlàyé fún wa o mi ò kọ́ yín níṣẹ́ yín o tó yẹ pé ẹ máa jáde síta ẹ kọ́ àwọn ọmọ Nàìjà láwọn nǹkan kan tó yẹ ká máa ṣe wọ́n kàn sọ pé ká máa ṣe check up wọ́n ní èèyàn gbọ́dọ̀ lọ fún check up ọ̀dà téèyàn bá wá lọ fún check up lọ hospital tó yẹ pé wọ́n ní èròjà nǹkan tá fi ń tẹ̀sí cancer ńkọ́ ẹ má bínú sí mi o ṣé gbogbo hospital Nàìjíríà náà ní èròjà machine tó fi ń tẹ̀sí cancer ni mi ò rò bẹ́ẹ̀ o gbàtẹ́tẹ̀ ní ká máa lọ fún check up gbogbo ìgbà ọ̀dà ẹni tó bá wá ní àpẹẹrẹ cancer lára tó wá lọ sáwọn hospital tí wọ́n ní irinṣẹ́ tó fi ń tẹ̀sí cancer tí dókítà tó wà ń bẹ̀ gan instead tí ọmọ òye yẹn gan òye òun gan tí ọmọ fi àrùn ẹ̀tẹ̀ wo làpálàpá ẹlòmíì wà ọ̀sà lásán ló ní ìgbà tí ọ̀sà náà máa sọ pé ó ní cancer ló dẹ̀ ní torí pé kò sí ìkùmẹ́ǹtì ní hospital tó lọ tán fi lè yẹ cancer wò gbogbo hospital Nàìjíríà ó yẹ ká ní ìkùmẹ́ǹtì ẹ̀ ṣàánú wa ìkùmẹ́ǹtì ọ̀pọ̀lọpọ̀ àwọn ìkùmẹ́ǹtì kan wà tó jẹ́ wípé èmi mọ̀ pé kì í ṣe oògùn tán fi kíní ìfọ̀pá tán fi ń wo BP náà fi ń wo cancer o ṣé à ń pè nǹkan tẹ̀ ọ̀bà mọ̀ èyí ó béèrè kì í ṣe nǹkan tán fi ń wo ìfọ̀pá ọwọ́ báyìí náà fi ń wo cancer níbo cancer gbà wá ta ló gbé cancer wọ Nàìjà ta ní ka èèyàn ìkà bí èèyàn bí ìkà tó kó cancer wọ Nàìjíríà o tọkàn dédé wò pé nǹkan tó ń lè ṣe fún wa Nàìjíríà ni pé láti kó cancer wọlé tó bá jẹ́ wípé wọ́n kó cancer wọlé ni ẹ dákun ọ̀nà wo la fẹ́ gbé gbà tó yẹ pé cancer tó bá kó wọ Nàìjíríà gbogbo ẹ̀ ó dópin ẹ̀yin dókítà Nàìjíríà ẹ dákun mọ̀ ń bẹ̀ yẹn jáde ta o lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ẹ̀ wá kọ́ wa ní nǹkan tá a máa ṣe o torí kò yé èèyàn o ọ̀nà tí cancer gbà mú yàn pọ̀ o wọ́n ní cancer kan wà àní àmọ́ cancer mọ́ mú yàn ní ihò òdì tí cancer bá tó fi lè mú ṣé ẹ ti rí láyé àtijọ́
tí owó máa ń mú yàn ní abíyá ǹjẹ́ tó owó bá mú yàn lábíyá ń ṣe báyìí ṣáà tó ní sọ pé kánsà ní báyìí ẹlòmíì láyé àtijọ́ owó a máa mú yàn lábíjá àlòwò òbejì ni láyé àtijọ́ owó a máa mú yàn ní páríkẹ̀ báyìí ó ti mọ́rẹ́ mi rí tán bá fi ẹ̀fọ́ yánrin sí tán bá fi yanrìn tán bá fi ṣe sí ó ti mú ọ̀rẹ́ mi kan níbi àlàwọ̀ ẹ̀dí rẹ̀ rí ṣẹ́rí ó ti mú obìnrin míì tó ti mú níbi ẹ̀gbẹ́ ojú abẹ́ rẹ̀ rí tó dẹ̀ tún san ǹjẹ́ lásìkò tírú ẹ̀ bá wá happen lásìkò ìsáà ní sọ pé kánsà ní báyìí ẹ dákun o ẹ wá kọ́ wa ní nǹkan tá a mọ̀ ṣe o àbí ẹni tí nǹkan kan dédé so sí níbi páríkẹ̀ báyìí tó jẹ́ wípé tán bá fi epo pupa sí yóò lọ ǹjẹ́ wọn ní máa pè ní kánsà báyìí torí wípé kí ló sì fà á àmọ́ nǹkan tó fà á o ẹ kọ́ wa ní nǹkan tá a mọ̀ tẹ̀lé o ẹ̀yin dókítà Nàìjíríà ẹ dákun ẹ fẹ́ràn wa ẹ mọ́ kórìíra àwọn ọmọ Nàìjíríà àwọn tẹ bá wa sọ àwa tá a máa gbọ́ tẹ bá wa sọ àwa tá a máa gbọ́ àwọn tí ò ní gbọ́ ẹ tiẹ̀ jáde wò ẹ là wá lọ́yẹ ẹ kọ́ wa ní nǹkan tá a máa ṣe tá a fi ní rógun kánsà tó bá dẹ̀ jẹ́ wípé tó ló yí òye mi ní o tó bá jẹ́ pé àwọn kan ló kó wọ Nàìjíríà ẹ dákun ẹ bá wa ṣàwọn kọ̀ọ̀kan kán padà síbi tán ti wá o tó bá jẹ́ pé àwọn kan ló kó kánsà wọ Nàìjà ẹ bá wa ṣàwọn kọ̀ọ̀kan ẹ bá wa píìkì wọn kọ̀ọ̀kan kán padà síbi tán ti wá o kán padà síbi tán ti wá tó lọ́rọ̀ kánsà òye èèyàn o kánsà íńjíìsì ẹ dákun òye rú wa báyìí ni ẹ láyé wa kí náà ń pè ní kánsà ẹ dákun àbú ẹ̀yin dókítà èmi ò bú yín o mo fẹ́ kẹ́ bá wa tàn mọ́lẹ̀ sí ni o both medical doctor àtàwọn medical doctor practitioners àti gbogbo ẹ̀yin nurses ẹ̀yin BS nurse ẹ̀yin medical doctor ẹ̀yin tó jẹ́ pé ẹ̀kọ́ gboyè tó yẹ tẹ́ ẹ mọ àwọn nǹkan tí mò ń sọ ẹ wá ṣàlàyé ẹ̀ fún wa o ẹ jáde o ẹ dákun mọ̀ bẹ́ẹ̀ ni ẹ jáde o ẹ wá ṣàlàyé nǹkan tó ń pè ní kánsà fún wa o kó yẹ lè yé wa o torí ní gbogbo àwọn táìmù kan tírú wa ìsì wà ń kékeré bí bá wà ń ṣẹlẹ̀ a lè mọ̀ ṣùgbọ́n kò dàbí eléyìí o bọ̀dá kan ti ẹ̀ pè mí lọ́jọ́ kan wọ́n lé kánsà mọ́ nínú òdì wàhálà dé tọ́yẹ́ pé láyé àtijọ́ tó wo bá mú yàn láyé àtijọ́ tá a bá ra fi epo pupa rá báyìí yọ bẹ ni yọ dẹ̀ gbẹ kò rí bẹ́ẹ̀ mọ́ o ṣé èso oúnjẹ tá à ń jẹ ní fa kánsà ẹ̀yin dókítà Nàìjíríà jáde ta o à ń bẹ́ yín ni o ẹ wá kọ́ wa ní nǹkan tá a mọ̀ torí kò yé mi o ẹ má jẹ́ ká fọgbó oríro o kí ni fa kánsà àwọn olóko kánsà ẹ̀yin ìkàwé lẹ kó kánsà wọ Nàìjíríà tó bá yẹ pé nǹkan tó máa ń kó wọ Nàìjíríà ni ẹ sọ fún ẹ ká kó padà o ẹ bá wa sẹ́ǹdì wọn padà ká padà síbi tán ti wá àwọn ọ̀fẹ́ kánsà ó di rere ó dòkèrè tẹfẹ́tẹfẹ́ làwọn afẹ́ o ó dòkèrè kánsà àwọn tó bá kó kánsà wọ Nàìjíríà bá sọ wọn ká kó padà o báwo náà tiẹ̀ sì wá kó kánsà wọ Nàìjíríà ẹ̀yin tó bá kó kánsà wọ Nàìjíríà tó bá yẹ pé èèyàn máa ń kó ni mo ń sọ o àwọn tó bá kó kánsà wọ Nàìjíríà ẹ bá sọ wọn pé ká kó kánsà wọn padà o àbí kí ló dé ẹ̀yin dókítà ẹ jáde o dókítà ẹ jáde o gbogbo ẹ̀yin medical doctor mo ní ẹ jáde o ẹ wá ṣàlàyé nǹkan tó ń pè ní kánsà fún abo kí ni ń fa kánsà àwọn àpẹẹrẹ wo lèyàn mọ̀ rí tí kánsà bá bẹ̀rẹ̀ tó bá wọlé dé ẹ kọ́ wa o kó lúkàlùkù tètè mọ̀ pé stage 1 ti dé o kó tètè mórí lébi tí ó mórí lé o tó bá dẹ̀ yẹ pàgbó ní ọmọ mu ẹ jáde o kẹ́ ẹ kọ́ wa o àwọn nǹkan tá a mọ̀ jẹ káyé jẹ èèwọ̀ àbẹ́ ẹ̀ mọ̀ pé èèwọ̀ ni kánsà èèwọ̀ ni o káyé jẹ èèwọ̀ àwọn ẹrú ẹran wo ló yẹ ká máa jẹ sọ yẹ ká máa jẹ bọ́ìlà sọ yẹ ká máa jẹ adìyẹ irú adìyẹ wo ló yẹ ká máa jẹ sọ yẹ ká máa sí ẹyin sọ yẹ ká máa ní ìbálòpọ̀ àwọn nǹkan wo ló yẹ ká máa ṣe kí ni fa kánsà ẹ wá kọ́ wa o torí kò yé wa o ẹ̀yin dókítà Nàìjíríà abẹ̀yìn ni o ṣé ẹ mọ̀ pé nǹkan tí ó bá ti yé èèyàn á máa ṣàgbé èèyàn eléyìí bá wa o òye wa o ẹ wá kọ́ wa.